bọ́dún bá dé bẹ́ẹ̀dá láyé ẹ jẹ́ kẹ́dà ó jó àní bọ́dún bá dé bẹ́ẹ̀dá láyé ẹ jẹ́ kẹ́dà ó yọ̀ ni ẹni ọdún bá láyé tí ó dúpẹ́ mo ti ń sọ tipẹ́ káfíńrò wọn wá para móore jẹ ni. Princess Kabirat Àjọkẹ́ Ọláìdé Ojúọlá pé ó yá wá jíjó ọpẹ́ o. Ògidì ọmọ Ìṣàgbó ni ọ́ tó tún fẹ́ kọ nílọrin Àfọ̀njá ó yá jí àrèlé o ó yá jí àrèlé mo fẹ́ forí gbé ọdẹ́lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Alhaji Abdulrafiu Ojúọlá pé tó dolóògbé ń jọ sí jẹ́ ká kọ́kọ́ rèlú Ìlọrin nílé yèyé tòun ọkọ rẹ̀ ká tó wá kọ rírè Ìjàgbó. Mama Sofiat àní ó wá dúpẹ́ pé ó tún lé lọ́dún nínú ayé. Mama Adnan, Mama Ashraf, aya Abdulgafar rẹ̀ kú oríire. Mébí Madam Mọ́rílì àtẹ̀gbọ́n rẹ̀ tòun táwà láti Dallas, Texas ló ní kí n wá kí ọ. Ó ní bó o ti ṣọdún èyí o, wàá ṣẹ̀mí ìsìn towótowó tọmọtọmọ. Ó lóòní ti tàròkú wọlé pé òní ti léròkú bóde. Ó ní dídùn dídùn là á balẹ̀ olóyin. Ó láyé òní dájogbo sí ọlágbádá. Ìlọrin Àfọ̀njá ẹnu dójú ọlọ tí ń jẹ́ Mọ́rílé wá. Ṣàó lọ́tún àmọyọ̀ ló sì ní. Lẹ́ọ̀mọ ajífikálà mọ́ ajífikálà mọ́ lẹ́ọ̀mọ ajífikálà mọ́ dẹ́mọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú. Ọmọ Aríkéwú Ṣọlá ní ẹ̀yin lọmọ Aríkéwú Ṣọlá akéwú gbẹrú ọmọ aṣàdúrà gbọ́rẹ́ ìwọ̀ta òpó ní ìmọ̀já lẹ́kàn abílédè ṣú ọmọ rírí pẹtẹ tí má ṣọ́ bomi mọ́. Ọmọ òpó ránṣọ òpó gbàjà ọmọ abílédè ṣú bí n bá gbèdé òwú nílé bàbá yín èṣù ò lè fi mí lóko jẹ. Mo dáko lẹ́ẹ̀kínní mo dáko lẹ́ẹ̀kejì nílé bàbá yín èṣù fi mí lóko jẹ. Mo wá gbéra kẹjọ mi rọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹ gẹrẹmọdé ọmọ Àtìbà. Kàkà kọ́ba ó fẹjọ́ mi ṣàré níṣẹ́ lọ́ba ń fẹjọ́ mi ṣẹ̀bi. Ọba ń pè wọn mọ̀ pé èṣù olóko ni bẹ́ẹ̀ lè èṣù olódò ni oko ẹni èṣù bá rí lè èṣù ń jẹ. Mo wá dáko lẹ́lẹ́kẹta mo foko mi ṣoko òwú èṣù ò lè fi mí lóko jẹ mọ́ ìgbà yìí lọ́ba wá fẹjọ́ mi ṣàré. Ọba ń pè wọn mọ̀ pé wé òwú ṣe é nùdí láyé ń bí ni ó ń pẹ́ ní bá rí bó bá fẹ́ wé òwú nùdí aṣọ agbómọ́ró wọn lára ni ó nítorí òpó mú lérò ló láṣọ ìwọ̀ta òpó mọjá lẹ́kàn abílédè ṣú tí ń rógi láṣọ. Ẹ̀lẹ́ o ọmọ akéwú gbẹ̀rú mébí akéwú gbẹ̀rú ní ọmọ aṣàdúrà gbọ́rẹ́ akéwú gbẹ̀rú tí ń lu bẹ̀m̀bẹ̀rẹ̀ lé àná tòun ti kàkà kí. Bàbá rẹ̀ Ìlọrin Àfọ̀njá ẹjẹ́ àṣegi mẹ́ta lóore káṣegi orógbó lóore torí pórógbó ní ìṣẹ̀lẹ̀bẹ̀ ṣọ̀gbó tí ń bá ń bínú o ẹjẹ́ àṣegi obì lóore kóbì òbí kú dànù lórí wa. Ẹ tún dáko kẹ́ ẹjẹ́ àṣegi òwú lóore kọ́mọ aráyé lè rí òun mú ránṣọ. Ọláìdé ńlẹ̀ ọmọ Mọ́rílé wá o mi bá dìyẹ bàbá yín lóyógún níjọ́sí tó gbógun tí bàbá yín pàdìyẹ ò pamọ́ rẹ̀. Bàbá yín wá bínú gbádìyẹ táwọn fowó ra ó wálé àwọn yẹ̀yìn méjì ó pàkan ṣoṣo kó tó pàkan òun kọ́ bàbá yín tẹ́ pẹpẹ. Ìgbòho yá ni bàbá yín bínú gbáwó tà tí wọ́n fowó rọ̀bọ̀ wálé ọ̀pọ̀ lóṣòó ni bàbá yín tútọ̀bọ̀ fowó rajá ńlájà bá ń jẹ mí kiri. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bàbá yín gbájá táwọn fowó rọ̀ ọ̀yún lẹ́rú wálé. Ǹjẹ́ bàbá yín wá ń pé kọ́yìn ogun yóò kájẹ ọ̀yún ń pòun ọmọ yẹn ọgún bàbá yín pé kọ́yìn òrò kàbẹ̀lẹ̀ jẹ́ ọ̀yún ń pòun ọmọ kàárò. Ọ̀rọ̀ tí bàbá yín wá sọ sọ́yún ló jẹ́ kọ́yìn ó wá bínú kó wá dòdò omi ọ̀ṣọ́ rẹ́rẹ́. La ṣe ń pé ará Ìlọrin ìrò Ìlọrin ọmọ Ìlọrin bẹ́ẹ̀ dọ́yìn ẹ̀bù mu àní bẹ́ẹ̀ dọ́yìn ẹ̀bù ẹ̀ nítorí pẹ́rù bàbá yín ló dòdò gbàgede. Àjọkẹ́ ńlẹ̀ o Ìjàgbó nílé bàbá rẹ̀ ọmọ Aṣọ́fẹlá ọmọ owó ìyówó ọmọ òyúrò. Ńlẹ̀ ọmọ olójúde àjìgbá ọmọ àjítọ́náwó ọmọ táyé rọ̀bì àgọ́gọ́ mi bíbẹ́rù tí ń gbá lọ́mọ ń gbá nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ bá bí yóò lórúkọ ọmọ àárín oyè alówó lódù bí yèrè abẹ́ni ọba jórúkọ. Ọmọ olówó kèlú Ìjàgbó ọmọ rẹ̀ títí mọ́dé pẹ̀kun ara rẹ̀ ọmọ owó kún odù ya ńlẹ̀ ọmọ akówó kọ́ni. Ọmọọba Princess Kabirat Ọláìdé Àjọkẹ́ Ojúọlá pé ojú kìí tọmọ wú lágbẹ̀dẹ ojú òní tí ọláyé ń bí o.
àṣírí odó kì í tú lójú iyán. Èdùmàrè á daṣọ àṣírí bò ọ́ tọmọtọmọ. Okú ọdún okú ìyèdún yèyé mi, kórìíjì àárẹ̀ ọpẹ́ láyé o, kó o mọ́ fà ìsọ̀lùgbà. N ò rí dókítà Olúṣọlá Ìmísí òun lèmi ń jẹ́, ọ̀mọ̀wé akéwé ìgbàlódé ni mí tí ń gbé lórí ayélujára.